Africa Content TV. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, ó ṣe bí bàbá Bọ́lá ọdún méje sẹ́yìn. Láyé olórí dé, inú mẹ́lẹ́ta orí kiri dára. Àwọn bàbá Bọ́lá wọ́n fẹ́ ṣe pátì nǹkan èsì fún un, ìyẹn náà gbọ́ ọdẹ ní sí. Yàtọ̀ ní tí wọ́n pariwo bàbá Bọ́lá, ó wá bá mi ní ìṣẹ̀lẹ̀ sí fún ọ̀rọ̀ kan ní gbọ́dọ̀ náà yá mi. Òun ti máa ń tọ́jú mọ́ tí bá ti rí bàbá Bọ́lá, ẹlòmíì kò má tún wà ọ̀hún. Èmi ló yẹ sí ìgbà àti bàbá Bọ́lá. Ìlàyé òun sọ́ọ̀tì kì í sálábò sí ọba kì í sí bàbá ọ̀bọ̀n nínú. Oríyáre ìtumọ̀ rẹ̀, orí lẹ́tà méjì wọ́n fẹ́ láyé, kọ́lọ́ máa wọ́n sọ̀rọ̀ gan. Àtàyè bá ti mẹ́jẹ̀, àtàkìlá ti mẹ́jẹ̀, àtàyè bá ti sàlátì, ilẹ̀ kùrìsì bẹ́ẹ̀ tó mú ta òfìkì inú bẹ́ẹ̀. Ló máa bá òye nílò, inú bẹ́ẹ̀ tó ní ìjọ rẹ̀ dání. Bàbá yẹ ní sí dáadáa, sọ́ọ̀lì tí wọ́n fẹ́ ṣe, ọmọ ìṣe ní bẹ́ẹ̀ nígbà yẹn o. Wọ́n múra inú bẹ́ẹ̀, ó múra fún gbogbo èèyàn. Wọ́n ń pè é eléré tó wù wọ́n. Wọ́n máa ń gbé láṣẹ nílò. Wọ́n ló bá wọn sí máa ní wọ́n. Wọ́n pọ̀ sí máa sáyé nígbà yẹn. Ó wá ní bí ọjọ́ kan o, ọmọ bá sùn bọ̀ mí o. Àwọn ọmọ bàbá bá dáná jọ, wọ́n ní kọ́rẹ́nsì tó wà wọn bá rẹ̀ sí o. Wọ́n ní táyé tó wà wọn. Ó tí mo fi máa rẹ̀ sí ẹ̀ bàbá Bọ́lá dáadáa. Wọ́n ní táyé tó wà wọn. Wọ́n dẹ̀pẹ̀ ní olóbi sí mo bá dé bẹ̀rẹ̀ àwọn ọ̀pọ̀ bá ní. Táyé ìwọ kọ́nà ní bá pè máa lọ lé bàbá Bọ́lá bá ní pé kọ́rẹ́nsì ṣé eré mi o wọ́n kì í sáré bó ṣe yan níṣẹ́ ni wọ́n á jí ọ̀gá inú bá lọ́dọ̀ àwọn ẹbí ọ̀run ìdílé ẹ̀dẹ́gbẹ̀ ni àwọn ọmọ máa débẹ̀ nínú ọkọ̀ nípa ṣàbòsí ó wọ́n ní 80,000 làwọn máa fún ní ọ̀la wọ́n wá sọ pé ọ̀gá ọ̀gá sókè kò kì í ṣe lórí bẹ́ẹ̀ o kò kì í ṣe lórí 80,000 nígbà yẹn owó ní ìgbà ìṣúná 2014 mo rántí 20,000 ní máa gbà 20,000 ní máa gbà nígbà yẹn torí pé ẹsẹ̀ jẹ́ fúnra fáwọn jẹ́ǹjẹ́ ní máa ṣe gbogbo cross. Wọ́n bá náà bàbá Bọ́lá fún bàbá Bọ́lá wá. Bàbá Bọ́lá dúró báyìí. Alájọ ni dákàrà mọ̀ tó jẹ́ Musáwá dúró. Bọ́lá jẹ́ àbó Sáyidì Sáà ó gbé níbẹ̀ lọ́jọ́ yẹn. Wọ́n á bèrè wọn wájú àlábì ìlú ìjọba mẹ́rin. Wọ́n ní báyọ̀ sí. Bàbá Bọ́lá sọ báyìí. Orí dáyé gbogbo àwọn ọmọ mi ọjọ́ ìwọ náà bẹ́ẹ̀ ká pè ìwọ náà bẹ́ẹ̀ ká pè èrè sí wọn. Ọ̀gá lè ní ara pè é lórí. Sí máa parí ẹ̀já mi ìjọ ẹ̀rọ. Ọ̀gá lè ní ara pè é lórí ìkìlọ̀ ṣe fún ọ. Òní ẹgbẹ́ ọ̀gá ẹ̀yin ẹni kan á pè mí lórí. Ọ̀gá ayé ọ̀gá yìí sí báyìí náà. Àbábọ́lá kò kí ń ṣe alábẹ́ òsì o. Oníṣẹ́ ẹ̀dẹ̀sán, ọ̀gá oníṣẹ́ ẹ̀dẹ̀sán yìí tó lọ fún mẹ́ta yìí. Kí ló dé sọ fún ọjọ́ ọ̀bẹ? Àbábọ́lá ní àwọn sán, ó dá àwọn ọ̀rẹ́ fẹ́ nínú gbogbo ọ̀rẹ́ sí. Gbogbo èèyàn tí ó fẹ́ràn á.
ṣojú àlùbáká láwọn lọ́jọ́ ẹ̀. Wọ́n ní báyìí ń sìn ìmàṣẹ tuntun. Wọ́n sọ pé màmá pẹ̀ ń tọ́lá ti lè sanwó ẹ̀jọ̀ pé ó fún ọ. Àlùbáká wá pẹ̀ wọ́n ní báyìí sìn. Àwọn ọmọ àwọn èdè bẹ́ẹ̀ máa bẹ̀ yóò á jẹ ẹ̀ náà. Ènìyàn pé á èyí fẹ́ fi máa ń mú un lòdò. Lóòrùn sára ìwọ̀ ọjọ́ bá bó bẹ̀rẹ̀ sí fẹ́ ṣe é. Saturday.